Hello, ẹ̀yin èèyàn mi. Hmm, Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣé gan-an. Ní wọ́n ní ó ti lọ bí ijọ́ mélòó tán. Ṣẹ̀ṣẹ̀ gbúrò Ashley. Wọ́n ní Ashley yẹn pàṣẹ lọ sí ìrìn àjò. Wọ́n ló lọ sí Senegal. Ìgbà tó gbọ́ pé wọ́n fẹ́ ṣe olókun festival ló wá sá padà. Kó wá wá. Ó dàbí kí wọ́n tiẹ̀ ti ń ṣe ibẹ̀ àárín ibẹ̀ yẹn ò tiẹ̀ yé mi. Wọ́n níbi tí wọ́n ti ń ṣe olókun festival yẹn tí gbogbo àlejò wà. Táwọn kan tí gbogbo àwọn tó jókòó ti kábíyèsí tóun náà jókòó tì ká ní Naomi náà jókòó tì ẹ̀. Bẹ́ẹ̀ tí ṣe mọ̀ pé kò lè jókòó ti kábíyèsí because days ẹ ti wà numbered nínú ààfin yẹn. So ó kàn ń dá nǹkan ẹ̀ ṣe fúnra ẹ̀. Wọ́n ní kò sẹ́ni tó dá sọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní gbogbo àwọn ìyá obìnrin ilé Ifẹ̀ pé gbogbo ibi tí gbogbo wọn jókòó sí everywhere. Everybody jókòó tó ń ṣàjọyọ̀ ní Ashley dé pé gbogbo wọn kàn gbé wọn fún pé kí lélẹ̀ wá ṣe. Ṣùgbọ́n sọ pé eléyìí ti lọ ṣùgbọ́n ló ti kúrò láàfin. Ló ti ṣe wọ́n tiẹ̀ sọ pé wọ́n tiẹ̀ mọ̀ bóyá ó tiẹ̀ máa padà wá sí ààfin yẹn mọ́. Àfìgbà tó yọ sí wọn nínú agbo tó ń ṣe festival yẹn lọ́wọ́. Wọ́n nígbà tó kí gbogbo wọn tó ń ṣe everything. Ẹ mọ irú àwọn ìyà tó máa ń ṣe. Ọ̀rọ̀ ìyá tí ò dénú tó yẹ pé àbòsí rẹ̀. Wọ́n bó ṣe dé ọ̀dọ̀ Naomi. Naomi náà ti jókòó rẹ̀gẹ̀dẹ̀ gbogbo everybody jókòó. Wọ́n ní bó ṣe dé ọ̀dọ̀ lójú gbogbo everybody. Dé everybody tó ń jókòó tí gbogbo èèyàn ń ṣàjọyọ̀. Wọ́n ti ẹ̀ lérò pé bóyá nǹkan ṣe nǹkan mi bó ṣe fẹ́ kí Naomi pé kinní kan kinní. Wọ́n ní ṣe ló kàn lọ gbé sí létí. Àwọn èèyàn ti ẹ̀ gbọ́. Wọ́n ní gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Naomi tó ń jókòó everybody. Even olórí Tọ́pẹ́ wọ́n ló gbọ́. Wọ́n ló sọ pé ó kàn lọ sọ fún Naomi pé ìwọ tún wà níbí. Ìjọ́ wo ló fẹ́ fi kábíyèsí lọ́rùn sílẹ̀? Ìjọ́ wo ló fẹ́ fa kítì kúrò lọ́rùn kábíyèsí? Ìwọ aláṣejù obìnrin. Ìjọ́ wo ló fẹ́ fi kábíyèsí lẹ̀ fún wa láàfin? Kó lọ́nà tí wọ́n ní bó kàn ṣe sọ̀rọ̀ yẹn ó dẹ̀ rẹ́rìn kó lọ. Àwọn èèyàn ní mọ̀ pé nǹkan tí ó ṣe ni. Wọ́n níbi tí Tọ́pẹ́ ti wá olóyè Tọ́pẹ́ ṣe. Ashley, kí ló dé báyìí lédi tí gbogbo èèyàn ń dunnú tí èèyàn yẹn ń jọ ẹ̀? Kó lọ jókòó. Wọ́n ní nǹkan tí Tọ́pẹ́ sọ níbẹ̀ pé gbogbo èèyàn ló gbọ́ ọ̀rọ̀ yẹn. Wọ́n náà kàn ń gbé mú fún ni. Ṣé ó yẹ kí Ashley kó tẹ̀lé wájú Queen Naomi débi pé ó fẹ́ tún lọ tú ọ̀rọ̀ yẹn sí etí ẹ̀ lẹ́ẹ̀kan sí? Wọ́n ní àìmọye ìgbà tó ti sọ bẹ́ẹ̀ fún Naomi. Wọ́n ní ó ti ẹlẹ́ẹ̀kẹta tó tún sọ fún mi. Torí tó bá ti ń ṣàbòsí the lady yẹn ó ní lọ́wọ́ ó dì sẹ́rù. Ẹ̀mí burúkú wà nínú ẹ̀. Àjẹ́ pọ́nńbélé ni ọmọ Ashley yẹn. Torí eléyìí yàtọ̀. Eléyìí lágbára. Wọ́n ní immediately bí kábíyèsí. Ni lady yẹn wá sọ fún kábíyèsí. Kí ṣe gbọ́ nǹkan tí Ashley wá sọ sí òun létí ńsìn. Ó kàn bá èsì yẹn fún wọn tó dẹ̀ lọ. Kó kàn béèrè lọ́wọ́ Tọ́pẹ́. Tọ́pẹ́ gbogbo èèyàn gbọ́ clear. Pé kábíyèsí tóun ò bá wá láti wá bá yín ṣe láti wá respect him. Ó máa dàbí pé òun ṣàṣejù. Ṣé tún gbọ́ nǹkan tí Ashley tó sọ fún òun? Ṣé ó dà bẹ́ẹ̀ Ashley bá tún sọ ìsọkúsọ yẹn sóhun? Ó kì í ṣe ní kì í ṣàná ló ti ń béèrè question yẹn. Wọ́n ní bẹ̀tẹ̀ Naomi ò dá lóhùn ní immediately tó sọ. Bíi pé best answer for a fool is silence. Kó tó di pé ó sọ fún kábíyèsí pé nínú agbo yìí ṣe mọ nǹkan tí Ashley tó wá sọ sí òun létí. Ọmọ yẹn onínú dídùn bí àdàbà, onínú tútù bí àdàbà. Tó bá jẹ́ pé ó fẹ́ wèrè bí tiẹ̀,
ní Ọlọ́run ní ṣe Queen Naomi ní wèrè o. Tó bá jẹ́ pé òun náà rí wèrè bíi ti Ashley kó kàn di 40 ẹ ti ṣe mọ̀ pé kò pọ́nyàn lé nínú agbo olórí méjì a máa jà. Wọ́n ní best answer for a fool is silence. So bó ṣe ya dákẹ́ fún yẹn, ẹ rí kó pọ́n Naomi lé. Ṣẹ́yìn fi pé gbogbo nǹkan tí Ashley ń ṣe yìí, gbogbo èèyàn wọ́n ti mọ̀ fún pé ọpọlọ ó kù díẹ̀ nínú ọpọlọ because wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe yẹn, gbogbo nǹkan tó ń ṣe ó ń ṣe ní ọ̀nà tí jẹ́ pé gbogbo èèyàn mọ̀ pé ó dàbí pé ó kù díẹ̀ káàtó fún. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ pé owú jíjẹ pààyàn, ẹni tó bá ń jowú lè pààyàn. So it's better tí ẹ bá rí anybody tó jẹ owú yàn, ẹ sá fún, torí apanimáyọ̀dà ni. Ṣé ẹ tún rí nǹkan tó yẹ kó lọ, ó lóun ò lọ. So nǹkan kí nǹkan tójú ẹ̀ bá rí, Ọlọ́run á fi hàn dáadáa. Thank God pé àṣírí ẹ̀ tó ń tú sí gbogbo àgbáyé, pé gbogbo èèyàn ló rí. Torí nígbà tí Ọlọ́run bá máa dá lóhùn gbogbo ẹ̀ṣẹ̀ yẹn, tó máa fún ní gbogbo àṣejù ẹ̀yẹn tó máa fún lẹ́kùnrẹ́rẹ́ àti lódindi. Kọ́ má bàa sọ pé, àwọn èèyàn yìí kí ló dé? Ta ló ṣe báyìí fún Ashley? Tọ́ dẹ̀ ní mọ̀ pé ọwọ́ ara ẹ̀ ló fi lọ ṣe irú ẹ̀ fún rẹ̀. Àyàyàyàyàyà. Ẹ̀mí mímọ́ ṣe. Kábíyèsí. Naomi onísùúrù o, Ọlọ́run dá lédè yẹn, ó dá dáradára. Ó ní rẹpẹtẹ. Áńgẹ́lì ni. Naomi bẹ́ẹ̀ ṣe rí yẹn, áńgẹ́lì látọ̀run wá. Ó kàn darapọ̀ mọ́ àwọn èèyàn ẹlẹ́ran ara ni. It's an angel. Ta ló lè ṣe irú ẹ̀ fún tó lè gbà mọ́ra? Adúrú bàǹtàbàǹtà yẹn, bàǹtàbàǹtà nǹkan tó ṣe fún Naomi. Wọ́n lè ṣe ìlàrin ẹ̀ fún yàn, fẹ́lòmí, àbí ìlàjọ ẹ̀ fún yàn. Tó lóò fi ní hypertension àti gbé, àbí kó kàn ní heart attack lójijì. But Ọlọ́run tó lẹ̀mí Naomi, òun ni ò jẹ́ kí wọ́n rí nǹkan kan ṣe fún Naomi. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé wá sí yín létí. Kí ẹ wá wo nǹkan tí ojú Naomi ń rí lọ́dọ̀ kábíyèsí. Báwo lọmọ yẹn ṣe máa sọ pé òun ò ní wá sáàfin tó wọn máa blame wọn? Bẹ̀tẹ̀ ẹni bá sọ pé kó má wá, òun ni wọn ò ní dé bá. Tó ní kí Naomi má wá sáàfin yẹn, òun ni Naomi ò ní bá láàfin yẹn. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run ọba ìyanu lókè. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá mi like, ẹ bá mi share, ẹ dẹ̀ bá mi subscribe. Ọlọ́run á dúró tì gbogbo wa. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.